Ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí. A fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí Àkúdà. Ẹ̀yin tèmi ìjẹ́ ti wo fíìmù yìí, tí ẹ ò bá ti wo fíìmù Àkúdà apá kejì, ẹ gbìyànjú láti lọ wò ó. Láti ọdún tó kọjá ní apá kìíní fíìmù Àkúdà yìí ó ti jáde o, ṣùgbọ́n Yétúndé Barnabas ó ṣẹ̀ ṣe apá kejì fíìmù ẹni. Ẹ̀yin tèmi tí ẹ ò bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù Àkúdà yìí ní orí Yétúndé Barnabas TV. Níbẹ̀ ni fíìmù náà, níbẹ̀ ni ó ti ń ṣò. Ẹ̀yin tèmi tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi fíìmù Àkúdà apá kẹta òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. Ẹ̀yin tèmi tí ẹ ò bá ti wo apá kìíní àti apá kejì fíìmù yìí, ẹ ò ní lè relate sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Apá kìíní àti apá kejì ó ti ṣò ní orí Yétúndé Barnabas TV, ẹ lọ wò níbẹ̀. Ẹ̀yin tèmi, ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Àkúdà yìí? Lẹ́yìn náà, ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí, ẹ tẹ̀ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Ní tèmi o, arákùnrin tí a mọ̀ sí Ìtẹ̀lẹ̀ The Icon, tí a mọ̀ sí Kọ́lé Oṣó, ó ní mo nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí. Ta ni òṣèré tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù? Ẹ tẹ orúkọ òṣèré yìí, ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí, ẹ tẹ̀ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ rè, ó tún dọjọ́ mi, ọjọ́ rè ó dìgbà.